fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́ ẹni dájọ́. Ire ni mo fẹ́, ire ayọ̀ wọlé wá o. Ire ni mo fẹ́ o, ire ni mo wá. Ire ni mo fẹ́, ire ayọ̀ wọlé láyé mi o. Mi kíre wọbẹ̀ o, nínú ọ̀nà mi kíre wọbẹ̀ o, ire ayọ̀ ni mo fẹ́ o, ire ni mo fẹ́ o, ire ni mo wá, ire ni mo fẹ́, ire ayọ̀ wọlé. Bẹ́ẹ̀ bá dé in the next 10 minutes ẹ̀ ní bá mi lé o. Ire ni mo wá, ire ni mo fẹ́, ire ayọ̀ wọlé wá. Nínú ayé mi kíre wọbẹ̀ o, nínú ọ̀nà mi kíre wọbẹ̀ o, nínú oyé mi kíre wọbẹ̀ o, ire ayọ̀ ni mo fẹ́ o, ire ni mo fẹ́ o, ire ni mo wá, ire ni mo fẹ́, ire ayọ̀ wọlé wá. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ rọra sà. Ẹ rà brasa. Alpha ẹ bọ́ sẹ́sì kórì àṣà mi. Alpha báwo ni kọ́? Ẹ pẹ̀lẹ́. Ẹ rọra jàre. Brasa, I have great news for you. Mo dẹ̀ mọ̀ kẹ́ máa like nǹkan tí mo fẹ́ sọ. Great news. Oh yes. Ire ni mo fẹ́ o, ire ni mo wá, ire ni mo fẹ́, ire ayọ̀ wọlé wá. Ṣé rí ọ̀gá wa ló ní ká wá yín, right? A ti ń wá yín kiri gbogbo àdúgbò. Wọ́n dẹ̀ ní a gbọ́dọ̀ mú yín wá at all costs. Saamu the latest. Bọ̀dá Saamu the latest. Ẹni sọ̀rọ̀ ara ń fún mi o. Ẹ̀yin lẹ́ẹ̀ ní good news. Yes. Ẹ̀yin pè mí latest. Ṣé latest wèrè? Àbí kíni? Latest kí lẹ̀ ń pè mí fún? Bọ̀dá Saamu, you are now the latest ambassador. Kí ló ṣe yín? Wọ́n ní latest ambassador ẹ ti fò sókè ẹ tí ambassador tó jẹ́ ẹ sábà farabalẹ̀ lọ. Tó bá lọ jẹ́ ambassador wọn lọ́lùmí ńkọ́. Tó bá jẹ́ ambassador wọn bọ́lá ńkọ́ tó ń ṣàkẹ́kiri orí àkìtàn. Ẹ wá mi ò bá complain kankan ní agreement o mi lè gba ambassador ni. Bẹ́ẹ̀ ni ṣẹ́rí ẹ̀bùrà Saamu ní company tá a ti ń ṣiṣẹ́ a máa ń ta ẹdìyẹ àtẹ̀yìn ó yẹ yín we deal in large scale poultry farming. As a matter of fact ọ̀gá wa ti dì mí fit pé ká fi yín ṣe ambassador company wa. Fẹ́ fi mí ṣe ambassador bí tó ti ń tẹ̀yìn adìyẹ. Ambassador adìyẹ. Ṣé àwọn kan tó máa ń ta adìyẹ tó máa ń ṣe poultry ṣé àwọn kan máa ń tàgbé adìyẹ náà? Tó máa fi ṣe fertilizer. So lára product tí màá máa polówó ìgbẹ́ adìyẹ wà ń bẹ̀. Ambassador to ìgbẹ́ adìyẹ. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà lè máa bá a polówó papọ̀. Àwọn adìyẹ yín ò ní yé. Wọ́n ní kádùn àbórí yín bàjẹ́. Eyín àwọn adìyẹ yín ò ní wù. Wọ́n máa yàgbé orin. Àbẹ́ ìṣí èrè. Ẹgbẹ́ mọ́tò ṣàtìrí ẹ̀yìn wèrè tàbẹ̀ sí ní jubilate kí máa wá ṣàbàṣálọ̀ fún gbé adìyẹ. Ẹgbẹ́ mọ́tò yín kẹ̀ kúrò bí. Bro Sam, you got to do this. This is a great opportunity. Ẹ̀yin náà ẹ wo orin tá a ṣe pọ̀ tán yìí. Ẹ má wo tìgbẹ́ tó wà ń bẹ̀. Chicken is sweet. You have to start from somewhere. Bro Sam, ẹ bá fọ. Mo ti fọ́ o, tó bá jẹ́ kí n máa mo ti rún gan. Kí n máa tàgbé adìyẹ kí n já bàṣálọ̀ fún gbé adìyẹ. What's this? Ẹni sùúrù. Ṣé rí offer tó mú wá yìí? It is a very fantastic offer. I tell you. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ accept it. Please.
ẹ jọ torí Ọlọ́run ẹ wò dáadáa ẹ rí pé jọ tòlótòló lórí ìjókòó ṣe bẹ́ẹ̀ ti rọrùn ẹ̀ bí àgùn fọ́n òun pé tẹ bá fóun ṣàmùbá sábẹ́ adìyẹ tó bá yá adìyẹ báyìí tó bá yá lọ́ǹgì tó bá yà sẹ́gbẹ̀ẹ́ yẹn ọmọ etí ọmọ àjàdìyẹ tán ni ẹ lóhun gbà ẹ gbé mọ́tò yìí kẹ́ máa lọ. Bọ́dà Saamu. Bọ́dà Saamu. Ẹ máa ṣe o. Yeah. Ẹ máa ṣe. As a matter of fact, bí mo ṣe ń wò yín, bí mo ṣe ń rí yín, mo ti ń pè yín ní bàbá aládìyẹ already. So any choice. So any choice. Ọba àdúgbò bàbá aládìyẹ. Beautiful. Bọ́dà Saamu ẹ tèkè easy ẹ máa fọ́ ẹ̀yìn. Èmi ì lè fọ́ sẹ́wọ̀n ká ti kó díẹ̀ lẹ́nu ẹ̀ náà òlélẹ̀ ẹ jẹ́ ká scatter ẹ̀ báyìí a lè ní full gangan a lè ní design yẹn. irú half-crate èyí tẹ́ lò yẹn sìn ìpolówó ni fáwọn tó bá fẹ́ ra half-crate náà. àti position ẹ̀ báyìí. èèyàn lè bó jẹ́. àná. tútù làwọn ilé ó yẹ kí sísè náà wà tẹ̀ máa kó wá láti complain ẹ máa kó sísè náà wá sí. I mean, this is beautiful. ṣé mo try. Bọ́dà Saamu ẹ ti jẹ́ káàdì yẹn fèsì báyìí kéyìn ò fèsì báyìí. káàdì yẹn wò bí. bẹ́ẹ̀ni kéèmù awọ ẹgbẹ́ lọ. bẹ́ẹ̀ni yes. kí ló máa fún wa táwọn èèyàn bá rí inú pósítà. Bọ́dà Saamu. ṣáà ní roko bí adìyẹ yín rùn. no. Bọ́dà Saamu mo tún wò pé tẹ́yìn bá tún face bí káwọn adìyẹ face báyìí ó tún máa da bẹ́ẹ̀ yẹn náà. ó tún rẹ̀ bá. ìyẹn náà tún máa da. Bọ́dà Saamu mo tún rò mí. kí lẹ rò. tẹ́ bá lè face àwọn adìyẹ yẹn káwọn adìyẹ náà tó wá face yín ìyẹn náà tún máa wá wà òkè. ó dé àdá bẹ́ẹ̀ yẹn dé àdá bẹ́ẹ̀ dé àdá bẹ́ẹ̀. ẹ má bọ̀ ẹ wá ẹ gbà mi ò really get side yẹn ni ẹ mọ̀ ṣẹlẹ̀ ẹ jẹ́ káàdì yẹn wojú yín kí wàá rí bẹ́ẹ̀ sì jọ wúra yín. no Bọ́dà Saamu ẹ̀yin lè máa lè ṣe léyìí. èmi kọ́ ni màá lè ṣe you have to do it something like this. ṣe bẹ́ẹ̀ ń sìn ṣe lè kiss ẹ ẹ kiss ẹ jẹ́ kó jọ wò bẹ́ẹ̀ ni kó wò yìí. látàrọ kò wojú ẹ̀yin wọn ní kí n gbèrú ẹ̀ kí n gbèrú báyìí ṣé ìtumọ̀ yàrá yẹn ti tò ẹ ti ráwọn jẹ́wò gbà ò súkò àbí kí lọ́pọ̀ orúkọ ẹ̀ ọ̀yà fún ọ ẹ wá wò ẹ̀yin náà wò ẹ wò lọ èmi gangan fúnra mo ti jẹ́ káàdì ẹ̀ wojú mi tẹ́lẹ̀ wàhálà díẹ̀ wọ́n dẹ̀ love me. this is so beautiful. adìyẹ love me wọ́n dẹ̀ rẹ́rìn. ẹ wá wò Bọ́dà Saamu ọtí dà ambassador òun lélẹ̀. adìyẹ mà ló gbé lọ́wọ́ yìí. bá a ṣe rí ni ọtí dà ambassador ní fáàmù kan. this is great o. abẹ́rẹ́ kò máa sẹ́nitọ́ lọ́wọ́ máa lè ṣe fún. Ọlọ́run wá ṣe tèmi náà o eléyìí tiẹ̀ tún wá kiri gbogbo àdúgbò báyìí lọ lè gbogbo àwọn posters wọn yìí mọ́. ẹ wo oyè síbi ẹlẹ́rìn ẹ̀yẹ I am more than happy for Bọ́dà Saamu tẹ́bẹ́rì gbogbo àdúgbò wa báyìí pósítà àwọn lọ́lẹ̀ káàkiri gbogbo corners báyìí Bọ́dà Saamu lè máa bá ń bẹ̀ kí tí wọ́n ṣe pé nítorí pọ́n gbé adìyẹ dá nínú pósítà yẹn o but because wọ́n kọ ambassador Saamu sí lára inú mi dùn Bọ́dà Saamu. ìfà tẹ́ bá mọ̀ bí inú mi ṣe dùn tó bí Bọ́dà Saamu ti wá Bọ́dà Saamu ti wá di ambassador. ẹ ṣe gan o nígbà téèyàn ará àtà tí mi ń dùn tẹ́ ń bá wa yọ̀ báyìí àwọn àtàwọn ajára lé wọn kọ́. wọ́n máa dá wọn lóhùn ṣùgbọ́n wọ́n á bá wa yọ̀ nìkan ní ṣe bó yẹ kó wẹ̀ fún wa. báwo lèmi ṣe máa wẹ̀ fún yín. kí ló dé tẹ́lẹ̀ ẹ̀yin lè máa wẹ̀ fún wa. kí lè wẹ̀ fún wa. wọ́n ti dé ní gbogbo wa tó síta. rágágà ní akórílẹ̀ ọ̀pá. ṣé Saamu ti dé. ti dé ẹ ṣe. àwọn èmi náà wá wá. àwọn pípù yẹn nìyí.
ambassador ló ń kí yín o. Sam, just few days, you don't change, bro. I told people money is good. See, career. This catchy, bro. Man. Oorun ò lè yọ mọ́ mi ní. Are you good? I ain't good, bro. Are you fine? I ain't fine, bro. My neck twisting, bro. I'm just happy to say you. I'm happy too, bro, Sam. Pẹ̀lẹ́. Ẹ̀yin bread mi. Ẹ tètè wá gbé mi láàrún làkàyètì lọ sí company tàbí fẹ́ lọ introduce ilé ẹ̀fọn ṣẹ́ ti gbọ́. Thank you jàre o ṣé. O ṣé. Ẹ̀yin náà ṣé. Ẹ ṣé mo ti sọ fún yín kí mọ́tò mi tètè dé o. Mo ti sọ fún ọ̀gá ẹ̀yin sọ kí mọ́tò mi tètè dé. This cat here. ẹ ṣé o. Ọ̀kadà ń bọ̀. ẹ tètè dé lọ́la o. Ẹ ṣé. Saamu ẹ dúró. Saamu ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ ẹni tí ń dúró dè yín náà sódà lè jọ sọ. Èmi náà fẹ́ sáré bá yín sọ̀rọ̀. Ṣé ara wọn brandy tí mò ń bá ṣe ambassador lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti fún mi ní 2-bedroom flat nínú ẹ bẹ̀rẹ̀ òṣì náà ẹ ti jẹ́ ń délẹ̀ wọ́n fẹ́ fún mi ní 2-bedroom apartment ìyẹn nínú estate tí ọ̀gá ń gbé gangan. Damn, Bressan, you speak just like my nigga Tenin. Man, that's new level unlocked. Wherever you go, I go, bro. Ṣé wàá rí ilé yìí tí mo jẹ́ chief tenant ń bẹ̀ yìí máa wá aṣọ́lùdé ń bẹ̀ ń sìn ni máa lọ ibi máa dàbí excursion fún àwọn èèyàn mi tí wọ́n mọ̀ mí tẹ́lẹ̀ máa kó wọn wá ṣe excursion bí pé ibi tí mo ti bẹ̀rẹ̀ ayé mi rè káyé mi tó balance dáadáa. So Saturday and Sunday màmá wá bí so ilé máa wá jẹ́ bí tourist center tí màmá káwọn èèyàn wà tán máa wá wò á wá jẹ́ bí tourist attraction fún àwọn èèyàn wọ́n dẹ̀ máa fún mi ní mọ́tò mo á sọ fún ọ pé Prado ni mo fẹ́ ọ̀gá tí wọ́n gúgù èmi ò rí bí wọ́n ti ń gúgù èmi jókòó sí ẹ̀yìn àwọn jókòó síwájú àwọn aláwọ̀ gúgù wọn ní kò sí Prado mọ́ láyé wọn náà ti ra gbogbo Prado ayé tán mo gbà ká mi torí mi ò fẹ́ tó kún bọ̀ brand new ni mo fẹ́ mo á ní kódà kán bá mi wá Bentley kékeré wọn náà máa gẹ́tì Bentley kékeré fún mi 2020 là máa gẹ́ fún mi rẹ̀ tí ń retí Bentley yẹn báyìí so mi ní máa wá bí dé mo fẹ́ sọ fún ẹ̀yin ará àdúgbò wípé mi ní máa wá bí dédé mu ẹ ṣe gan. wọ́n bí ìjà yín dá bẹ́ẹ̀ ni ìjà yín òun ni mo sọ wọ́n bí ìjà yín dá. má bínú lóná ìyá mi biologically àbí ṣeré. kókó mi ò wọ́n bí ìjà yín dá bọ̀dá Saamu ẹ lọ síbo ẹ kúrò bíbá ẹ lọ sí 2-bedroom flat kan ẹ tó bẹ́ẹ̀ ni mo sọ kó ṣe lójú ẹ̀mí mi lẹ́sẹ̀ máa kúrò. èyí yóò ṣe bí ẹni sùúrù o kí ni wọ́n bí ìyá bọ̀dá Saamu dá. kí ló débi tí báwo ṣé mo nǹkan tí bọ̀dá ìtọ́ ti fi ojú mi rí nínú ilé no ṣé mo yẹ opportunity tí mo ti ní láti kó kúrò nínú ilé yìí tó yẹ pé torí bọ̀dá yìí ó ní mi ò ṣe lè kúrò mi báyìí wọ́n wá dé tán nísìn torí pọ́n fi wọ́n jẹ́ ambassador wọ́n láwọn ń tẹ wọ́n ń tàgbẹ́ díẹ̀ àwọn ẹyin ẹ̀díẹ̀ ẹyin tí ń yé yẹ́lò tí ń yé pọ́pù ẹ wá sọ pé ẹ̀yin kó lọ sí 2-bedroom flat kan níbo ẹ dúró ọba àdúgbò bíbá yìí lẹ jẹ ẹ wá sọ pé ẹ̀yin kó lọ sí 2-bedroom flat kan ẹ tó bẹ́ẹ̀ bọ̀dá Saamu wọn ò bí yín kú. ìròyìn gbóná lẹ gbọ́ tán yẹn o ní yàjò láti 5,000.5,000 FM Yọ̀ṣíbí òun ni oníròyìn yín ẹ má dáwèrè lóhùn wọ́n ní má dáwèrè lóhùn ẹ ṣáà rà filẹ̀ fún information àwọn adìyẹ wa wọ́n yín yẹ́lò ó ti ní nǹkan tá à ń fún wọn mà tó máa yín pọ́pù àbọ̀ wà bá lọ̀rọ̀ ẹ grooves mi ẹ tẹ̀lé mú ọlé. mo ṣì maintain nǹkan tí mo sọ wọn ò bí yín jà bọ́dá Saamu ẹ tó bẹ́ẹ̀ kéde ẹyin máa yé pọ́pù kó máa yé yẹ́lò kó máa yé orange ẹ tó bẹ́ẹ̀. kí ni kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ̀lò kí ló ń ṣẹlẹ̀ ṣé torí ọ̀gá ò tí ì ra Bentley mi wọn ò tí ì gbé dé wọn lè ṣeéṣe gbogbo ilé ìtẹ̀ ń ṣe yìí mo dẹ̀ gbé mọ́tò jáde ó lẹ̀ ti torí òde bẹ̀rẹ̀ sí ní pè mí. Publicity of the adìyẹ ìgbé adìyẹ and ẹyin ṣé bó lọ ni mo ṣe káàkiri
tí bá ti lò tán lè máa gbé padà mo ń bọ̀ padà lọ́fíìsì lẹ́nu mo wà pẹ̀lú àwọn grooms mi tí n bá ṣe tán màmá bọ̀. sórí ilé ayé yà wà yìí èèyàn gbọ́dọ̀ lò bó ti tọ́ ṣòro opportunity ẹ̀kan ló ń wá o ṣòro opportunity ìwà wá yìí Sàámú gbogbo ọ̀nà oore kò lò ó torí àwọn èèyàn bá ṣe yìí àwọn mọ́tò àárín mọ́tò ilé ìbọn sí ẹ lọ́wọ́ gbogbo ọ̀nà yóò bá lè fi gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ wọn oore kò lò. òun gangan nìyẹn bọ́ Sam ṣẹ́rí láìsí àní-àní ẹ̀yin náà people ìfi ń sell product wọn because ní gbogbo community wa yìí ẹ̀yin lè popular jù kò ń ṣe pé àwọn èèyàn kì í tẹyin tẹ́lẹ̀ àtẹ̀dìyẹ àwọn màmá lọ́jà ṣe bọ́jà la máa ń lọ tá ti máa ń re díẹ̀ tá máa ń rẹyin ìgbà tẹ wá join wọn gángan làwọn èèyàn wá rush lọ sí company wọn tó lọ ra product wọn so bro Sam ẹ lo opportunity tẹ̀lé kẹ́ fi acquire nǹkan tó wà tangible. ẹ wo Sàámú ojú tó pawó ni ẹ kó má tí ìwọ pósítà ni wọ́n á kówó lé wọ́n á sì rérè tó pọ̀ jẹ lóòótọ́ ni pé ẹ̀rọ òun la bá lé ayé àmọ́ ní gbàgede tá a dé yìí tó o bá ti rí i pé kinní tí wọ́n fẹ́ fún ẹ ó ti ń wọ́lẹ̀ ìwọ túbọ̀ súnmọ́ mi dáadáa àáfàgbára gbà ni bẹ́ẹ̀ ni mo wí fún ọ okú mọ̀ pó pọ̀ ńlẹ̀ ìwọ túbọ̀ súnmọ́ mi dáadáa kí n gbé lé ẹ lọ́wọ́ o ti gbà tán díẹ̀ ló kù. fipá gbà báwo mi ò understand ibẹ̀ yẹn ẹ wò bro Sam ọlọ́run ló ti gbé yín ga I mean look at yourself ẹ wo ara yín this is new level unlocked ẹ wo gbogbo ara yín wọ́n change wardrobe yín wọ́n change lifestyle yín èmi ò bá ní kẹ́ má fọgbọ́n ara yín ṣe ẹ fi everything lẹ̀ fọlọ́run yeah. kí ló tó ń ṣe báyìí kí ló tó ń ṣe báyìí ṣé ìtí mo sọ ìkó sọpọ lọ́nbẹ̀ kò sọ gbọ́nbẹ̀ irú èmi yìí sọ̀rọ̀ òun yiri ẹ wò ṣé òun wáìnì mi ni wọ́n Sàámú jẹ́ àríra. ó ti sọ tiẹ̀ o àwọn náà dẹ̀ ti sọ tiwọn mo máa lọ digest ẹ̀ tí bá dé ní ọ́fíìsì mi tán nínú AC inú AC ni máa ti ro gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ níbi tó ń gbóná yìí ẹ wo ẹ̀yin grooms mi ní fi yín lẹ̀ tí máa fi kú mi ní débi gíga tó kí n wá fa àwọn èèyàn mi lẹ̀ nítorí pé in this life I will make it o I will be the greatest person o báyé fẹ́ mo ní báyé kọ́ I will be Odogwu in my time. Mo ń jọ́gọ̀. Odogwu you bad ẹ filẹ̀ fún Bọ́lá yá ríra. Bọ́lá kò gbọ́. sórí nǹkan kan láti máa fún ẹ àfipágbà tí n bá ilé fún ẹ gbogbo nǹkan tó o bá ló fẹ́ gbogbo ẹ̀ ní wọ́n mọ̀ fún ẹ ní ìlọ́po méjì lẹ́sẹ̀kẹsẹ̀ kó o tó yí ẹsẹ̀ kúrò ń bẹ̀. tí màá ní mo fẹ́ nǹkan sìn a máa fún mi ní ìlọ́po méjì lẹ́gí ẹsẹ̀. bẹ́ẹ̀ni. o já fi yẹn lẹ̀ yẹ́n fi yẹn lẹ̀. mo ń jọ́gọ̀. mo ń jọ́gọ̀. mo ń jọ́gọ̀. mo ń jọ́gọ̀. mo ń para. mo ń para. mo ń para. mo ń para. mo ń jọ́gọ̀. mo ń jọ́gọ̀. mo ń para. mo ń para. Mr. Saamu. Ṣé wàá fọ́ sá? My ambassador. Ṣé ẹ̀mí pé mo dá yín dúró? Ṣé wàá fọ́? Ẹ má bínú. Báwo ni dé yín? Bra Saamu, ojú wa fáìn gan lónìí o. Ẹ rójú mi ẹ. Mo rí gangan ni. Ẹ rí ojú yẹn. Ó fáìn gan. Okay sir. Ṣé wàá pa? Gàdà ni ẹ wo ẹdìyẹ wa ni wọ́n ń jẹ ní gbogbo àdúgbò báyìí. Àwọn èèyàn jẹ pọ̀nmọ́ mọ́. Wọ́n ti fàdìyẹ wa dípò pọ̀nmọ́ ládùúgbò ẹja ṣáwá kan rà wọn àmọ́ ẹdìyẹ wa ni wọ́n dẹ̀ fi jẹ àtọmọ skul ẹdìyẹ ló máa fi sórí oúnjẹ wọn lọ sí skul. Inú mi dùn inú mi dùn Bra Saamu. Ṣé èmi náà notice no sales wa pé sales wa increase in fact ṣe demand wa ti increase gan kọ́ ló jẹ́ káwa gan lè meet up ni mo dẹ̀ rí pé turn out yẹn in fact o massive. God bless you. God bless you. Mo go be a mistake láti make you the ambassador of our company. God bless you, sir. Ọ̀gá mo kàn ní ìdí nǹkan kan mà ní.
Kí ni ẹ? Mo ní bí 50,000 kan. 50,000. Mo wà ìwé sí. Bra Saamu, màá fún yín 100,000. Màá fún yín ní 100,000 naira. Ó jẹ́ ìlọ́po nǹkan tí mo bẹ̀rẹ̀. Ẹ mọ iye ara yín o, Ọlọ́run dẹ̀ ń jẹ́ kẹ́ ẹ mọ iye ara yín. Ṣé rí anytime tẹ́ bá ti need anything, just walk through this door, talk to me and I'll give it to you. Anything, anytime, any day, just ask me. 100,000. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Lẹ fún mi. Gidi gan ni. Ẹ wá nígbà tó bá tún wọ̀n mi. Anytime tẹ́ bá ti need anything, just walk through this door, talk to me. It's done. Ọ̀gá, ẹ mọ̀ pé assign contract. Yes. Contract assign bí akínyẹn wà lọ́wọ́ mi. Ẹ kọ́ mi. Kẹ́ wá jẹ́ kó dọ́dún 10. 10 years. 10 years. Mo fẹ́ lò 10 years pẹ̀lú yín. Mo máa appreciate ẹ̀ gan ni o. Láàárín 10 years yẹn, màá make company. Ọlọ́run á fún yín ṣe. Láàárín 10 years yẹn, màá sọ company di company mi. Ọlọ́run á fún yín ṣe. Ẹ gbádùn mi. God bless you, Mr. Saamu. God bless you. Kò sí wàhálà. Ẹ jẹ́ kí n sáré máa lọ. Okay. My ambassador. Abẹ́rẹ́. God bless you. God bless you. Honor. Okay, take care. Have a nice day. Ẹ má pẹ́ láti kan contract yẹn. 10 years ni màá lò pẹ̀lú yín. Kò sí problem, Mr. Saamu. Ẹ ṣé. God bless you. Màá mìyìn fún 10 years. Mo kàn máa ń like ìbúra ìṣá. Hello? I must be honest with you. I am not happy at all. Gbogbo nǹkan tẹ́ ní kí n ṣe ni mo ṣe. Gbogbo àwọn vaccines tẹ́ recommend fún mi fáwọn adìyẹ yẹn ni mo rà. Even beyond your expectations, and you said it to me that day. Ẹ wo ọ̀gá, ẹ wo èmi náà understand nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ wo ó ti pẹ́ tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ ní company wa. Ẹ wo mi ò kàn tí ẹ understand. I can't understand, sir. I must be honest with you, sir. Ọ̀gá, adìyẹ 100 tó kù yìí. Ó lọ́wọ́ nú, sir. Ikú àwọn adìyẹ yẹn lọ́wọ́ nú. Lọ́wọ́ nú bí ti báwo? Wọ́n ní bí àbáṣẹ́dọ̀ wa bọ́n ṣe lọ kí àwọn tó ń ṣiṣẹ́ ní poultry. Pé àwọn adìyẹ ń pariwo gan-an. Wọ́n ké gan-an. Ṣé bó ṣe ń sọ̀rọ̀ yẹn ṣó ń gbọ́ ara ẹ̀ ṣá? Ta ló máa wọnú poultry lọ táwọn adìyẹ ò ní pariwo? No, so are you trying to say ambassador wa Bra Saamu ló wọnú poultry ló jẹ́ káwọn adìyẹ bẹ̀rẹ̀ sí pariwo, so èyí tí ò gbóònù wọn ni ló ké kú, àbí? Something like that, sir. Kò rí bẹ́ẹ̀, sir. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn adìyẹ yẹn wọ́n ní wọ́n ké gan-an. Wọ́n ké so mo rò pé òun ló jẹ́ kó kú, sir. Inú ẹ̀yin méjèèjì ń bí mi. Now please get out of my sight! Get out! I don't know why I pay you people. Ambassador tó wọnú poultry lọ ló jẹ́ ká díẹ̀ máa pariwo. Ọ̀rọ̀ òpònú tó sọ. And I pay you. Nonsense. Ta ló máa wọnú poultry tí ó tani yóò ní ké? So èyí tí ò gbónú wọn ló ké kú. Anytime tí ẹ bá ti ní ìdọ̀jà tó pọ̀ tó bá ti dá yín lóhùn ẹ wo direct line lélẹ̀. Oh, thank you, sir. Ẹ ṣé gan, sir. Ẹ fi ọkàn balẹ̀, kò sí wàhálà. Àti ẹyin àti adìyẹ gbogbo ẹ̀ pátá ọwọ́ yín mo ti máa rà. Even though màá ti kó gbogbo àwọn ọ̀rẹ́ mi aládùúgbò wa, wọ́n máa wá sí ọ̀dọ̀ yín. I will appreciate that. Thank you so much, sir. Thank you very much. Ọlá ẹnìkan lè ń jẹ́ Ọlá Bọ̀dá Saamu ni. Bọ̀dá Saamu, the Bọ̀dá Saamu. Ambassador. Ẹ ṣé máa lọ. Ó pọ̀ fún yín. Ẹ ṣé gan, madam. Yes, sir. Ẹ ṣé gan, sir. Thank you very Yes, much. sir. God bless you. Yes, sir. Ó pọ̀ fún bàbá ẹ. The ambassador. Sherry Bra Saamu, despite pé à ń kí àwọn losses kankan lọ́wọ́ lóyún ọ̀dọ̀ wa ń bí, a ní àwọn ups and downs, but mi ní borí Ọlọ́run mọ́ra o. Mo ṣe ń feel impact yín dáadáa lọ́dọ̀ wa ń bí. So mo really appreciate yín gan. Ẹ tí ẹ ní ìbànújẹ́. Lágbára Ọlọ́run. Kò sún tó dùn tí o kì í fẹ́ yẹ̀gẹ̀rẹ̀ díẹ̀. Kò ní yẹ̀gẹ̀rẹ̀ púpọ̀ fún wa. Mo gbọ́ yẹ àwọn adìyẹ tán náà ṣán kú. Àsìkò tá a wà yìí ní
ẹ ti yín bíi 350 ti lọ àwọn lọ ń ṣèlédà àwọn ìyá wọn ni àbí kò sí bó ṣe lè wò kó rí ọ̀gá wọn lọ ń ṣèlédà àwọn ìyá wọn ni ọ̀gá o a ní rákùfà mọ́ láàrin àwọn adìyẹ yìí ẹ mọ́kàn ṣe ti gbọ́ àkùfà ńlá ló fẹ́ jẹ́ pé àwọn kan kú àwọn àwọn àwọ̀ sí àwọn ẹgbẹ́ wọn tó kù a ní rákùfà mọ́ ó láwọn tá a máa ṣe ẹ má wọrí ẹ má bàrà jẹ́ ṣe ti gbọ́ ọjà wa túbọ̀ máa lọ òkè sí ẹ gbọ́ pé àwọn èèyàn kan tó ti demand fún ẹyin ni wọ́n lọ nídìí ẹyin 5,000. àwọn tí sọ yẹn fún mi o. àwọn ọmọ àwọn tí wọ́n ti san sàlẹ̀ wọ́n lọ nídìí ẹyin 5,000 wọ́n dẹ̀ nídìí àwọn adìyẹ náà bẹ́ẹ̀ náà ni kò sí àwọn kan máa lọ àwa tún máa jèrè sí ni. Saamu mo like ojú yìí gan. mo like ojú yìí gangan ní omi nípa fún yín o. ọ̀gá yes sir. mo need the 100,000. 100,000. Saamu máa fún yín 200,000. mo sọ fún yín níjọ́ yẹn mo ní tẹ́ bá ti need anything ẹ kàn. That's beautiful. àrínájọ́ sí sorry ọ̀gá ṣe kò lè bàjẹ́ fún yín. àmín ẹ ti jẹ́ ká sáyìn kìíní 10 years mo sọ. Concerning that a sì ṣe meeting ní àná àbíjẹta wọ́n ti prepare everything lẹ́ẹ̀ ẹ pè mí sí meeting. no ìyẹn ò tí ì kàn yín iṣẹ́ wọn pé torí ti contract yẹn náà ni. so wọ́n ti prepare ìtàn èmi ni mi kàn tí endorse ẹ̀ because mo fi pé èyí tá a ṣe ń lò lọ yìí ká ṣe kọ́kọ́ lò dé 6 months náà. 6 months mi máa pé lọ́tùnla àti láì ó máa pé 6 months mọ́tò mi tẹ̀lé promise mi náà ti dé. ìyẹn kí nǹkan clear yẹn ló kù. ẹ sọ pé nǹkan ńlá lẹ fẹ́ gbé fún mi. bẹ́ẹ̀ni mọ́tò ńlá ni o. Bentley ni mo fẹ́. get Bentley bọ̀ yìí tá a get kó súnmọ́. ṣé àmọ̀ kan yín lè sọ pé Prado ti tán láyé. Prado tán láyé owó ẹ̀ pọ̀ ni. ọ̀gá but I might get nǹkan gidi fún yín. nǹkan gidi nkẹ́kẹ́ nǹkan gidi ni Jeep ni mo fẹ́ o. ẹ má worry. ọ̀gá 10 years ni màá lò pẹ̀lú. ẹ má worry. tó bá dọ̀dún tó pa tá a bá máa rí new contract ẹ ti yín mi. Saamu. yínní kẹ́ni ṣe mí Yorùbá ló sọ bẹ́ẹ̀. mo padà bọ̀. ambassador. bless you sir. kí ló ṣẹlẹ̀ ẹ̀kẹta tẹ̀ máa bọ̀ lọ́rùn mo rí pọ́wọ́ yín ń sùn. ẹ fìyẹn lẹ o ṣé tí bá ti rojú yẹn bí ìmọ̀ bóyá máa ṣe bí lọ́lọ́kọ̀ ṣàánú wa ni. mo fẹ́ tọ́jú owó ẹ̀ torí mo fẹ́ dé poultry. mo fẹ́ lọ kí àwọn tó ṣiṣẹ́ ń bẹ̀. in fact mo máa appreciate ẹ o ṣé ẹ mọ̀ pé motivation lẹ máa ń jẹ́ fún àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹ̀ bá ti dé bẹ̀ ẹ yọjú sí wọn iléeṣẹ́ ni iléeṣẹ́ yìí. ọ̀gá ọ́fíìsì mo wà tí àwọn poultry attendant ti sáré wá bá mi láàárọ̀ tó ń inform mi pé ẹ̀dìẹ 200 ti kú. Just about an hour ago and I went there myself and I confirmed it pé bẹ́ẹ̀ ni 200 ti kú. What? In God's name is happening? Ẹ̀dìẹ 200? Bẹ́ẹ̀ ni ọ̀gá. Èwo ọ̀gá exactly nǹkan tí mo sọ lọ́jọ́ yẹn ló tún ṣẹlẹ̀ yìí o. Sọ pé kí ni? wọ́n ní bí bọ̀dá Saamu ṣe wọnú poultry tán fẹ́ lọ kí wọ́n bẹ̀ ní àwọn ẹ̀dìyẹ yẹn tó ń kígbe tó ń ké gan-an tó ń dẹ̀ ń jẹ̀rora even wọ́n ní tí inú wọn lẹ̀jẹ̀ ń yọ lára ẹ̀ kó tó kú. Ọ̀gá sir, I would like to buttress what she's saying. I also noticed that anytime tí bọ̀dá Saamu bá ti wà round nínú poultry yẹn ni kíní máa ń ṣẹlẹ̀ and as a matter of fact those bí mẹ́ta or 4 nínú àwọn attendants yẹn they confirm to me pé kò ju an hour lọ tí bọ̀dá Saamu kúrò ní poultry ni kíní ìṣẹ̀lẹ̀. Nǹkan ti ṣẹlẹ̀ ibi ni bọ̀dá Saamu ṣẹ̀ṣẹ̀ kúrò tí mo fún wọn ní 200,000. 200 ẹ̀dìyẹ dẹ̀ kú. orí mi kò máa ń wú tí bá ti rí yín báyìí. ṣé orí ẹ di gàrí ni ẹ o. ẹ wò bọ́dá Saamu ẹ wò àwọn kan wọ́n ṣe pè mí sí ni wọ́n ní event kan wọ́n dẹ̀ need 1,000 crates of egg so ẹ bá mi pe àwọn company so that wọ́n máa lọ bá mi deliver fún wọn. àwọn tí wọ́n wá fún wa gbé mi báyìí nǹkan báyìí ọlọ́run ǹdẹ́ǹdẹ́ǹdẹ́ǹdẹ́ǹdẹ́ baby spray dé. ṣé gbọ́ nǹkan tí mo sọ fún yín ṣá. mo gbọ́ tí mo gbọ́ tó wí kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ má sọ fún ọ tí bá débi iṣẹ́ kí ló dé ó ṣe rí mi lé ní àbẹ̀wò ní wàhálà gan
kí ló ṣẹlẹ̀ jàre gbọ́n ẹsẹ̀ jàre gbọ̀nù orí ẹ pé ọmọ yìí kí ló dé. mo need help. What is the help? ẹ mọ company tètè ṣiṣẹ́ tó fi ní jẹ́ ambassador yẹn ìjọ bá mi wá space ibẹ̀ mo ní ìṣiṣẹ́ kí n kó padà sí ibi tí mo ti kọ́. Small but full of brain, small but full of talent. Má worry ṣe o ti gbọ́ kò sí wàhálà má bínú mo fẹ́ fi jẹ́ kó o mọ bó ṣe dáa tó ni má báṣẹ́ fún ẹ ìwọ tó jẹ́ pé ńgbà tán sọ mí dà ambassador bó o ṣe kúrú tó orí kéńké ṣe ló ń fẹ́ kiri inú àgbà òun fẹ́ kiri inú àdúgbò ní tó bẹ̀rẹ̀ sí ní dùnnú káàkiri ó wà láàrin àwọn èèyàn gan wọn ò rí ẹ àmọ́ ó fò sókè pé wọ́n ti sọ́bọ̀ dábìdì ambassador ọlá yẹn ló máa jẹ báyìí o tó o bá débi iṣẹ́ wa tán wọ́n máa gbé ẹ gorí àwọn staff tí wọ́n wà bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́gẹ́ ó ní ẹ ti pẹ́ jù kẹ́ tó dé. ẹ má bínú. kí ló ṣẹlẹ̀? ẹ ti pẹ́ jù náà má fẹjọ́ yín sọ̀jà màá dé máa sọ fún yín pé ẹ mọṣẹ́ yín ṣe o má fẹjọ́ yín sùn wọn o. Mr. Man Saamu àbí kí náà porúkọ ẹ ọ̀gá ní ká sọ fún ẹ pé àwọn ò fẹ́ kófìrí ẹ ní ọ́fíìsì wa mọ́ kó stop let máa kó àbílù èrí ẹ yẹn kó stop let máa kó wá sínú ọ́fíìsì wa. What the hell? Are you talking to me? Do you realize you are talking to your ambassador? I am your. O Saamu àbórí ò pé ni. ṣé o pé mo wá síbi àwọn tí wọ́n bẹ̀ ṣeré ni. My friend, will you shut up? You heard him, didn't you? A lè lajú sílẹ̀ kí nǹkan ọ̀sìn wa máa kú nítorí pé a gbà ẹ́ ní ambassador. We don't want to see you in our office again. Ẹ má jẹ́ ká kó fìrí lọ́fíìsì wa mọ́. Don't come to our office again. ẹjọ ní Ọlọ́run ẹjọ tó mú ìwá nítorí ọ̀rọ̀ tó sọ yìí ni mo fi gba ìgbọ́pọ̀ yìí méjèèjì ẹ̀mí nìkan tẹ̀ ń sọ èmi nǹkan sì ṣe mọ́ máa kú torí kíni kó máa lọ síwájú ni mò ń wá ẹjọ. Mr. Man, you have been warned. Oya láti ọ́fíìsì wa mọ́. wàhálà dé. ẹjọ mú ìwá. ayé mi mo dárò ẹjọ kí ni tó ṣẹlẹ̀ gangan kí ni tó ṣẹlẹ̀ Yosibi. irú wàhálà wo lè lè báyìí yóò tún ní gbogbo ilé báyìí torí Ọlọ́run. Yosibi mọ́tà Saamu. ojú ẹ̀mí mi bí wọ́n lè yọ am kó nú ambassador jọ kí ló kù. ambassador ló kù. kí ló kù. ambassador. wọ́n yọ am kó nú ambassador. ọ̀gá ṣe rí lọ́tọ̀ọ̀tọ̀ bí bàbá ìjẹ́wọ̀ mo máa ń lo nǹkan sójú fún yín mo máa ń fi nǹkan gbajú fún yín nílé èdè òun lè fi fún mi lówó dẹ́bùdẹ́bù àrínájà òun ló mislead mi fún àwọn èèyàn advice mi òun ló sọ wípé nígbà tí Ọlọ́run tí ì ṣe ìpè nígbà tó Ọlọ́run tí ì ṣe tẹ̀ ti lè sọ mí dàbàsádọ̀ rẹ̀ wípé gbogbo nǹkan tí mo fẹ́ gbà kí n gbà kíákíá òun ló wá fún mi ní nǹkan tó wá fún mi yẹn òun ni màá fi pa ojú òun ni mo fi béèrè 50,000 lọ́wọ́ yẹn lè fi fún mi 100 mo fi béèrè 100 lè fi fún mi 200 mo fi ń béèrè kan lọ́wọ́ yẹn lè fi ń fún mi. kódà mo ṣẹ̀ṣẹ̀ rò pé ó dà pé àwọn eléyìí tí mò ń lò yẹn kéékèèké ni òun ni mo fi béèrè 50 100 mo á fẹ́ kó fún mi ní tí màá fi wẹ̀ gangan ẹ má rí mi bẹ́ẹ̀ má béèrè ilé ẹ̀ wá gbé mọ́tò tì àti millions lẹ́wọ́n fún mi máa kọjá apá èmi wọn mọ̀ pé bí mo ṣe ń wọ pọ́tírì òun tí mo kùn sójú yẹn ó yẹ kí n fọ̀ dànù ó dàgbẹ́ kan tí mo kùn sójú yẹn ló bẹ̀ wọ́n adìyẹ lẹ́rù tó bá ti rí mi báyìí wọ́n máa dàbí ní pọ́rọ́jọ́ ọ̀gbìn wọn ni èmi mọ̀ pa àwọn adìyẹ ojú mi ló ń parí ọ̀gá ojú mi rí mo yẹ realize ọ̀gá ẹjọ́. Ambassador Saamu. Ambassador kí ni mo ti ẹ̀ fi sórúkọ yín. mo fẹ́ ṣe pa ambassador yẹn retain ẹ̀. Ọlọ́run tó máa jẹ́ kí ìyà yín reduce ló jẹ́ kẹ́ ẹ wá jẹ́wọ́. Bí mo ṣe nífẹ̀ẹ́ yín tó mo fi gbogbo tí mo níṣẹ́ lẹ́yìn ìfẹ́ yẹn ti wálẹ̀ láti sìn. Ẹ dúró náà ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ pé Ọlọ́run gbé yín débi tó gbé yín dé yẹn. ìgbà tó Ọlọ́run ṣe tí mo nà ambassador. Ṣé nígbà tí mo rán àwọn èèyàn mi tó bá mi wá yín kiri àdúgbò gbà yẹn ẹ fi kan pajúmọ̀ yẹn. mi ì lo nǹkan sójú. Ìgbà tẹ́ ẹ jókòó sórí ibẹ̀ yẹn
tèmi jókòó báyìí tá a jọ ń sign agreement ambassadorial deal yìí ẹ fi kọ́pájú wá. mi ò lo nǹkan sójú o. bóyá gbà tí mo san first payment yẹn tí mo kó owó yẹn fún yín ẹ fi kọ́pájú wá. mi ò lo nǹkan sójú o. kílẹ̀ wá ń wá káàkiri bùrọ̀ Sàámú kílẹ̀ ń wá káàkiri ọlọ́run dídì fi yín sí mi lọ́kàn láti wá yín láti ṣoore ìfún yín ni ṣé ẹ mọ iye àpọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń gbòòrò tó ní ìdírú position tí mo fi yín sí yẹn ni ọlọ́run wá gbé yín débẹ̀ tán ẹ wá wò pé kẹ́ ẹ wá tẹ́ǹdì kẹ́ ẹ lè tètè gá àbí kò rí bẹ́ẹ̀ kò ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irú yín bẹ́ẹ̀ ló pọ̀ ń gbòòrò tọ́lọ́run máa ti ṣe nǹkan fún ọlọ́run ṣẹ̀ṣẹ̀ mú un bọ̀ ó ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò ní sẹ́ńsẹ́ níṣẹ́ ń tẹ̀lé dọ̀tún sọ bẹ́ẹ̀ ẹ̀yin wá wò pé ó ké mo wá fẹ́ dọ́gbọ́n sí i mo fẹ́ catalyze ẹ̀ mo fẹ́ tètè dókè tó ráwọn kan ti wà ń bẹ̀ tí wọ́n ti ń ní jù ẹ lọ tó ti ń lówó jù ẹ lọ tó ti ní mọ́tò jù ẹ lọ o fẹ́ overtake wọn. mo fi yọjà ni. ṣé téèyàn bá ń gun staircase lọ ṣé ó máa gbé ẹsẹ̀ 5 lẹ́ẹ̀kan náà ni things doesn't work that way because they say slow and steady wins the race. abẹ́ ti rí ibi tí wọ́n ti ń dáná rí tó fi petrol dá tó máa wá ṣáná sí tó máa jò búù tádé máa jò lọ ni. ẹni tó bá jẹ́ táyà tó pọ̀ náà kó sì. nǹkan ṣe yín sá. mo mọ. Sàámú láti òní lọ mo ti terminate appointment yín pẹ̀lú wa eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún yín àti àwọn èèyàn bíi irú yín bẹ́ẹ̀ tó pọ́ngboro tó fẹ́ fi wàdùwàdù sáré kọ́rọ̀ jọ. Sàámú bí mo ṣe di ojú mi Sàámú out of my office now. ọ̀gá ẹ̀ lajú kò sí iye ìgbà tẹ́ bá fi dígí bí tí màá wà náà rè wọ́n ti yọ kó níwájú orúkọ mi lójú gbogbo àwọn èèyàn ọ̀gá ìjọ tó lọ mo ti kẹ́kọ̀ọ́ ẹ wò lóòótọ́ tọ́lọ́ lójú òre fún mi mo wá fi yọ ọ̀já ní òun ni mo fi ń wá gbogbo nǹkan tí mò ń wá ẹjọ́ orí mi ti pé báyìí èmi ni màmá ẹ̀ lọ sọ fún àwọn èèyàn ta ọ̀pọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ tó o bá ń gbàgbé pọ́lọ́ lójú òre fún àtúnfẹ́ máa dọ́gbọ́n sí i ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ọ̀gá wọ́n ti mọ̀ mí mọ̀ yín ẹ má dojú tì mí torí tí n bá jáde lọ èmi náà máa spread orúkọ yín o. kódà ọlá pé ìfẹ́ tí mo ní sí yín àti pé ọlá pé yìí náà ti wúlò fún kọ́mùnì yìí nǹkan tí Ọlọ́run bá yọ̀ǹda sí mi lágbára láti ṣe fún yín máa ṣe fún yín. abẹ́kù nǹkan sójú lọ́tẹ̀ yìí. yóò lọ kankan sójú ìwójú mi. ẹ rí ẹ máa wo sí ọ̀gá ẹ fún 50,000 ẹ fún 50,000. ẹ lè rí. mi ló kankan ní ẹjọ́. ṣùgbọ́n mo láyè láti sọ fún yín pé èmi àti yín ò lè jọ ṣe mọ́ o. màá yọ̀ǹda owó fún yín iye tí Ọlọ́run bá yọ̀ǹda sí mi lágbára láti ṣe fún yín màá ṣe é. torí mi ò gbọ́dọ̀ fi ná sórí òrùlé sùn. ẹ̀yin tẹ́ irú opportunity tí mo ń ṣe láàánú bẹ́ẹ̀ tẹ́ lè ṣe kọ́ báyẹn fún mi tó bá fún yín lóògùn pé kẹ́ ẹ pa mi ẹ lérò kẹ́ẹ̀mejì. mi ní pa yín ọ̀gá mi ní pa yín. ẹ sọ pé. mi ní pa yín ọ̀gá. ayé mi bá ẹ jẹ mo dẹ̀ fi yọ já. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Saamu ALAJO. máa gbó owó mi. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn.